lójijì làwa bẹ̀rẹ̀. Àṣìrún gbádùn ẹ̀ ọ́ máa kéwú bẹ̀rù. Àṣìrún gbádùn ẹ̀ ọ́ máa kéwú أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الوزير akéwùgbà gold ọmọ akéwùgbẹ̀rù mo tún dé. Damallahu ayatakum. Kí ni tí mo bá dé lálẹ́ ni àṣẹ ọ̀rọ̀ ọlọ́rọ̀ sóhun ní pọ̀bọ̀ ogun ológun sóhun ní padà o ìláyé aláhùsá àti mo ń bẹ̀ ọ́ má jẹ́ ń fẹsẹ̀ sílẹ̀ wá fẹnu kọ́ kógun ológun máa di tèmi. Sàmí o kógun ológun máa di tèmi. Kógun ológun máa di tèmi o. Kógun ológun máa di tèmi. Kógun ológun máa di tèmi. Hadith Ànábì wa Muhammad. Ànábì ní min husni islami l-mar'i tarkuhu ma la ya'ni. Of good, of faith of a Muslim is to leave what doesn't concern him. Allah. Ètò dáa jù nínú gbàgbọ́ ẹni tó bá lóun gbọ́ tí ó jẹ́ kí gbàgbọ́ ò wúlò tí ò ní sọ gbàgbọ́ ẹ̀ dàdánwò mẹ́ lọ́wọ́ ní tí ọba kan ọmọ tẹ̀rí sí i. Allah. Ọ̀pọ̀ èèyàn níbẹ̀ láyé tó jẹ́ pé ń tó ba wọn jẹ́ àìmọye alágbára ló ti dọ̀lẹ́ nítorí pé tẹ́rí sógun ológun. Yorùbá máa ń pòwe kan wọn á ní ẹni wọn bá torí ẹ̀ fagbọn kì í dúró jẹ́ òwe ńlá kan ní ìtàn ńlá kan ló wà lábẹ́ a máa sọ níjọ́ mi. Allah. Ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ ká mọ̀ nínú alukur'an pé tá ẹ bá ń bi Ọlọ́run àwọn ogun kan bẹ tẹ́dá ò dá sí tí ó sì jẹ́ pé ó ní ọba ayé ẹ̀jẹ̀ ẹ̀dá dá sí míì ní ò ní jẹ́ káyé ẹ̀dá ó lójútì ní ò ní jẹ́ kó ní ojútùú. Kí ni tí mo sọ débẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ní a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. ọ̀rọ̀ lọ ní tẹ́ bá ń ṣàdúrà. Rabbana. ẹ máa sọ pé Olúwa wa o. la tu'akhidhna in nasina aw akhta'na. Olúwa má ṣe gbá wa mú lórí àṣìṣe tá a bá ṣe. Ẹrù tí ì ṣe tiwa má dìrù wá lórí mistake mi tẹlomi bá ṣe àti tàwa náà. Rabbana la tu'akhidhna in nasina aw akhta'na. Rabbana wa la tahmil alayna isran kama amaltahu ala alladhina min qablina. Ọlọ́run àdánwò tó gbèrú àwọn ará síwájú má gbèrú ẹrù wa Ọlọ́run. Àmín. Èyíkéyìí tọ́lọ́run bá wá pín kan ẹ̀ tàbí tó bá pín kan èèyàn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wà careful. The first law of nature is self-survival. Àkọ́kọ́ òfin láyé ni pé torí àwọn èèyàn bá ń sọnù báwo lórí tiẹ̀ ò ṣe ní sọnù nínú ayé. Allah. Kò sí tó burú kó o ṣèrànlọ́wọ́ fẹ́ni tó wà ní neighbor rẹ̀ kò sí tó burú kó o gbèjà ẹni tó súnmọ́ ẹ àmọ́ Yorùbá ní ìwọ̀nba ní tàǹpẹ́pẹ́ ń gbìjà ẹ̀yìn mọ́ Ọlọ́run ló mọ iye èèyàn tó jẹ́ pé ní tí òjá yẹ ò lójútùú ó gbèjà oníjà gbèjà oníjà bọ́ nínú ìjà ìjà ti nígbà tí ò fọpọlọ ṣe. Èèyàn máa ń fọpọlọ tó nǹkan láyé ni afáàní ẹ̀sítá ojú bó sọ fún wa fi dunya thamaniyatun la'allahum ma fi wahidin minhum idha safa. Bá mi ṣí ààrẹ lógúnlógún ẹ ṣí ààrẹ lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ ṣí ààrẹ nígbà ìmọye yẹ̀sítá ojú bó sọ fún wa. Fi
الدنيا ثمانية yastawjibu safwa àfààní ẹ gbọ́ àwọn èèyàn mẹ́jọ kan bẹ wọ́n dìsáàfù gbátí ọgbọ́n mi yé tó bá nírú wọn lẹ́gbẹ̀ẹ́ àwọn gbátí kan bẹ tó jẹ́ ìgbátí dọ́bù tó dábò lọ́tún dábò lọ́sì àwọn èèyàn mẹ́jọ kan bẹ láwùláwù má fi ìwà ìdín منهم إذا صفوا ọ̀kan náà àwọn méjèèjì bọ́ ọ bá fọ́ létí ọ̀tún gbalada lọ́dọ̀ Ọlọ́run ni ọ lẹ́sẹ̀ lọ́dọ̀ Ọlọ́run kí n lẹ́ni àkọ́kọ́ المستخيف بسلطان لا خطر المستخيف بسلطان ẹni tó ní kí ni ìjọba ó ṣe fún èmi níbi mo bá yé dé ta ni ń jẹ́jọba tó sì wà nínú ìlú àfààníláwó kàtọrun tẹ bá ríro ẹni bẹ́ẹ̀ mo bọ̀ òun àti danger ni wọ́n jọ ń gbé danger ń lé kiri bẹ́ẹ̀ bá ríro ẹni bẹ́ẹ̀ iná ló ń sun tì petrol ń sún mẹ́ ìjọba gbogbo oníṣẹ́ èṣù ńlọ́kọ́wọ́ ìjọba kò sí irinṣẹ́ èṣù tí ń bẹ láyé tọ́gàrí ò sí lọ́dọ̀ ìjọba òòrè táwọn Russia tí wọ́n tún gbé jáde wọ́n làwọn ṣẹ̀ṣẹ̀ ṣe missile kan sìn second Satan ní ẹ pé òun nìkan lè pa gbogbo ayé rẹ táwọn bá jagun títí táwọn ọba ṣẹ́gun táwọn bá ju missile eléyìí lẹ̀ kò ní sẹ́ni kankan máa láyé o kó ń kálukú ó jòkó jẹ́ nítorí náà yastawjibu safwa في دنيا ثمانية المستخيف بسلطان له خطر ẹni tó ní tìjọba ayé báwo ni ẹ sọ fún pé ṣe mistake Ọlọ́run sọ fún wa nínú Al-Qur'an Ọlọ́run ní innal muluka idha dakalu qaryatan afsaduha àwọn ìjọba ayé tí wọ́n bá fagídí wọ̀lú kan wọ́n sì bàlú náà jẹ́ àwọn èèyàn ńlá lábẹ́ wọ́n sì sọ dílẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ làwọn alágbára ayé máa ń ṣe ọmọ ìyá mi ogun ológun má jẹ́ kó di tiẹ̀ talẹ́lẹ́kejì wadakhilul bayti tẹ̀tì fìlà bìgà èrè wadakhilul bayti ẹni tó wọlé onílé láìpẹ́ tó sì já wọlé onílé lọ́ba jókòó pẹ̀rẹ̀ mu onílé mi náà mọ̀ wáyé tí wọ́n bá mú lólè ẹ̀yin fámìlì rẹ̀ kó tó dijọ́ tí wọ́n á gbá ń kọ́ fún wọn lọ́wọ́ ẹ̀ tètè dì í mú ẹ̀ sàn fọ̀tí àwọn nǹkan kan bẹ wọ́n fi máa kọ̀ǹtró ọpọlọ bí èjìká bá yẹ tàbí egungun bá yẹ ńgbà kan tó bá yọ kúnnú socket nígbà míì wọn á gbà lẹ́sẹ̀ ni ó fi padà sínú ẹ̀ orí tó fẹ́ burú ńgbà míì torí èèyàn bá fẹ́ dàrú tí wọn bá gbà fọ̀tí ńgbà míì a máa jẹ́ kórí ó pé àwọn méjì níbẹ̀ mo fò wọ́n nínú àwọn mẹ́jọ àfáwá ní wàlẹ̀ mo tẹ́gẹ̀ lówó dì mi máa ń lákàlákọ̀láhu wàtọ́ líbàlì fọ́dìlámin àdá ìhì tọ́máàn àfààní àwọn méjì kan tó ní bẹ́ẹ̀ bá ríru wọn ẹ̀sán fọ́tí dáadáa ẹni tí ń wá ìfẹ́ lọ́dọ̀ ẹni tó jẹ́ pé kò fẹ́ràn èèyàn bíi bẹ́ẹ̀ rí mubtagiliwudi ó ń wá ìfẹ́ mímọ́ lákàlákọ̀láwù ẹni tá ẹ̀ bá kọ́ nífẹ̀ẹ́ èèyàn rí láyé gbogbo ìgbésí ayé ẹ̀ àwọn èèyàn kan ń bẹ láyé tó jẹ́ pé ìgbésí ayé wọn fi bayé èèyàn jẹ́ ni irú ẹni bẹ́ẹ̀ ló súnmọ́ bọ́ bá yìn ọ́ lónìí yóò bu ọ lọ́la bọ́ bá yẹ̀yẹ́ ẹ lónìí bọ́ bá pọ́n ọ lé lónìí yóò yẹ̀yẹ́ rẹ lọ́la ó ti wà nù wá wọn ọ wá ń fẹ́ kéṣù ọ̀fẹ́ràn rẹ òun kówó fún òun gbélé fún òun pọ́n lé ìwọ náà ń pariwo káàkiri àwa la lè sùn ní bó ṣe lè wú ká ẹ sọ̀rọ̀ ẹ tó èṣù yìí bá yàn sọ̀rọ̀ ẹ kọ́ mọ́ bá yé èèyàn jẹ́ yà padà gé ẹ jẹ níjọ́ kan ni èṣù ń bẹ nínú ènìyàn wàtọ́ líbo fọ́dìlà mi wàtọ́ líbo fọ́dìlà mi mọ́ ní àdá ìtọ̀mọ́ àtẹni tí ń wá ọlá lọ́dọ̀ tá ẹ̀ ìwọ dákẹ́ lálẹ́ ó dàbí ẹni pé nǹkan mi ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wàtọ́ líbo fọ́dìlà ẹni tí ń wá ọlá lọ́dọ̀ ẹni tó jẹ́ pé ọ̀tá rẹ̀ ni ọ̀tá àdílé rẹ̀ ni kò wóore fúnra rẹ̀ rí gbogbo ń tó burú nù ran rẹ̀ òun ló dá àdánwò ó bẹ̀ ìwọ wà ń retí pọ́hun ni ó gbé ọ gòkè kò lè gbé ọ gòkè àdánwò ni ó gbẹ̀yìn rẹ̀. mi nada ètò máa wà tọ́ níbo fọ́dìlà mi mọ́. nada ètò máa. ẹni tí ń wá ọlá lọ́dọ̀ ọ̀tá ẹ̀ yọ padà kábàámọ̀ káyìn ni tó bá wá rí bẹ́ẹ̀ akéwùgbà gold ọmọ akéwùgbà ẹrú ogun ológun má jẹ́ kó di tiẹ̀ ṣé dandan ni kógun ológun ó di tiẹ̀ ní àǹtí ṣé dandan ni kógun ológun ó di tiẹ̀ ní bọ̀dá ẹ wo ohun tí ń ṣẹlẹ̀ lórí ilé ayé nípa ìtàn ayé ẹ wo bí ṣe ń lọ
ẹ wogun ayé bí hàn ṣe ń lọ òran Russia ló dìde wọ́n láwọn fẹ́ bá Ukraine jà kí ló dé kí ló fàjà wọ́n láwọn ti pa wọ́n láṣẹ lóòótọ́ ní wọ́n ti gba independence bẹ́ẹ̀ tí wọ́n ò lẹ́tọ̀ọ́ láti bá àwọn ọ̀tá àwọn tó pọ̀ wọ́n ṣe lè máa bá NATO ṣe wọ́n ṣe lè máa bá Europe ṣe máa bá UK bá Amẹ́ríkà ṣe nínú ìtàn àgbáyé gbogbo èèyàn mọ̀ yí pé ọ̀tá àkọ́kọ́ t'Amẹ́ríkà ní látayédáyé Russia ni wọ́n jọ ta kàngbọ̀n agbára ni látijọ́ aláyé ti dáyé láàrin ìgbà kan àdánwò dé Russia pín yẹlẹyẹlẹ Russia pín yẹlẹyẹlẹ ó sọ wọ́n dọ̀lẹ́ díẹ̀ ayé ò gbúrò wọn mọ́ wọ́n ń wá ọ̀nà láti lọ́ǹchì ara wọn padà into stardom káyọ̀ ọmọ pa wọn bẹ̀ wọ́n wá ronú ọ̀nà wo la lè gbà wọlé wọ́n wá rí ẹnìkan tó gun ológun lè di tiẹ̀ tá ń sọ fún ọ pé Ukraine ni wọ́n fẹ́ bá jà Amẹ́ríkà ń tágẹ́ẹ̀tì wọn ẹja táwọn láyà tán bá Amẹ́ríkà dá kọjáde kájọ wá fèsì káyọ̀ tún wá mọ̀ pé àsì ń bẹ bí ìtànà. yẹ́sítọ́jìbù sọ fún wa fi dúníyà sàmánìyà tún. káyọ̀ lè mọ̀ pé a tún bẹ bí ìtànà ẹ wòye ẹ̀mí tí wọ́n ti pa ẹ wòye èèyàn tí wọ́n ti lé ńlé ẹ wòye ìlú tó ní fọkànbalẹ̀ tí wọ́n ti sọ dìlú payà àwọn alágbára ayé innal muluka idha dakalu qaryatan afsaduha àwọn tí wọ́n fa agbára lo ayé àwọn tí wọ́n fẹ́ púrúfù pàgbára ń bẹ bó o bá nírú wọn lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n flex mọ́sù tó o sì mọ̀ pé lágbára lóòótọ́ má dojúkọ. ìbá dáa kílẹ̀ Ukraine kórì ń tí ń bọ̀ kó dẹ̀ gborí pamọ́ pé NATO ẹ máa múra yín nínú ìlú tọ́lọ́run ṣàánú lórílẹ̀ tó nífọ̀kànbalẹ̀ tọrọ ajé wọn da Ukraine jẹ́ kan kí ló wá dé tí wọ́n wá ní sùúrù tó gun ológun fi wá di tiwọn eléyìí tí wọ́n bá bọ̀ yìí Ọlọ́run méjì òdogun àgbáyé. yẹ́sítọ́jìbù sọ fún wa fi dúníyà sàmánìyà tún. ó wá jẹ́ ẹ̀kọ́ fún gbogbo ẹni tí ń bẹ láyé àìmọye alágbára ayé ọ̀tọ̀ lẹni tó fẹ́ bájà àwọn tí wọ́n máa ń bọ̀ lẹ́gbẹ̀ẹ́ alágbára ayé wọ́n máa ń forí kó ikú tọ́pọ̀. ẹn tó wà lẹ́gbẹ̀ẹ́ àwọn alágbára òṣèlú alágbára ìjọba alágbára olówó àwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn máa ń forí kó kú ọ̀tọ̀ lẹ́ni wọ́n fẹ́ hit àmọ́dọ̀ rẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ tá a bá hit ẹ̀ yọ fẹ́ gbèjà ẹ̀ tó bá gbèjà ẹ̀ á wà fèsì ara wa straight tó bá ti nírú wọn lẹ́gbẹ̀ẹ́ tó bá ti rí pógun ń bọ̀ máa yẹrí kógun ológun wọn má dìtì ẹ̀ bẹ́ẹ̀rin méjì bá ń jà koríko abẹ́ wọn ní sábà sọ́fà ìyàwó olé mọ́jọ́gun ológun òdìtì ẹ̀ ọ mọ̀ pé inú ilé rẹ kò maintain ìjẹ́yàwó lọ́ọ̀dẹ ọkọ ẹ̀ ọ pàtàkì ju ìjọ rẹ lọ́dọ̀ ẹ̀ ní ọ̀rẹ́ lọ àìmọye obìnrin tílé rẹ ti bàjẹ́ bẹ́ẹ̀ àmọ́ o tọ́ba wà lọ bẹ́ẹ̀ àtúmọ̀ padà àfààní làtàkìrà náà sọ̀gìrán fíìmù ká sọmọtìn ìnálíbàhùn dọ́tà tó di mí mukilata li asadi ìnálíbàhùn dọ́tà tó di mí mukilata li asadi. làtàkìrà náà sọ̀gìrán. látàkìrà náà sọ̀gìrán fíìmù ká sọmọtìn. mama fojú di àràrà tọrọ bá dọ̀rọ̀ ọjà àìmọye alágbára tó jẹ́ pé fojú di ẹni kékeré ó sì dẹni yẹ̀yẹ́ láyé eléyìí tí wọ́n ń fà lọ yìí tí Russia ò bá ń win ní ogun yìí wọ́n dẹni yẹ̀yẹ́ kárí ayé. látàkìrà náà sọ̀gìrán fíìmù ká sọmọtìn. kò sẹ́ni tó jẹ́ bẹ́ẹ̀ lọ́hùn kí wọ́n win ní ogun yìí torí pógun àbòsí ni ẹ wọ̀lú onílù nítorí pé ẹ fẹ́ bá orílẹ̀-èdè kan jà ẹ fẹ́ flex agbára látàkìrà náà sọ̀gìrán fíìmù àsọmọtẹ́ ìnàlíbàhùn dọ́tà tó dì mí mùkìlátà ní àsàdé ìnàlíbàhùn dọ́tà tó dì mí mùkìlátà ní àsàdé. ẹ̀fọn tẹ́ẹ̀rí yẹn tẹ́nìyàn bá déwájú kìnìún tó ló ń fẹ́ tójú òun fẹ́ tọwọ́ bọ kìnìún lójú yóò sì gbá ẹ̀jẹ̀ kúrò ènìyàn ò kú fínfín ni ẹ̀fọn tó wá kéré tí ò tẹ́nìyàn kòkòrò tó kéré tí ò tẹ́nìyàn èsìsì tó kéré tí ò tó ka ènìyàn á súnmọ́ kìnìún á tọwọ́ bọ kìnìún lójú á gba omijé lójú ẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀ màmá fojú di ẹnìkan ìrẹ́bọ̀ ọ̀dà tó ń wọ ẹgbẹ́ rẹ̀ pé kí n ló jẹ́. pé kí ló jẹ́. bọ̀dá Rọ́ṣíà tó ń wọ ẹgbẹ́ rẹ̀ pé kí n ló jẹ́. pé kí ló jẹ́. kí ni ìwọ náà jẹ́ tó ń dààmú rẹ̀. dààmú rẹ̀.
tó fi ń wẹgbẹ́ rẹ̀ pé kí ló jẹ́ síbẹ̀ nìkan ló lànà ẹnìkan ló lóní bọ̀dá ẹ má fojú rẹ̀ ìnáwó bọ̀ yìí mọ́ ọlọ́run ló mójú ẹni tí ó lọ́lá. ọlọ́run ló mójú ẹni tí ó lọ́lá. ọlọ́run ló mójú ẹni tí ó lọ́lá o. ọlọ́run ló mójú ẹni tí ó lọ́lá. ọlọ́run ló mójú ẹni tí ó lọ́lá. orílẹ̀-èdè nàìjíríà ó dọ́wọ́ yín dáadáa ẹ má ṣe bá wọn dá sí Russia tí ń bá wa jà lábẹ́lé òní ẹja face squally nǹkan dàrú jìnnà Ọlọ́run nìkan ló lè ṣàánú wa nínú Russia tí ń borílẹ̀-èdè yìí jà làwọn bandit wa àwọn ajínigbé ṣòwò ẹ kó gbogbo sọ́jà jáde ẹ sọ̀rọ̀ bandit di ogun sógun ká lè bá nísinmi lórílẹ̀-èdè yìí nínú tí ń jẹ́ búrò Boko Haram mọ́ gbúrò mọ́ Boko Haram lọ́gbẹ̀wùmí ìwọ̀ ló di bandit kí ló dé tẹ̀ fèsì wọn squally ẹ mọ̀ dà sọ̀rọ̀ Russia tiwa tí ń bá wa jà nù Russia tí ń borílẹ̀-èdè Nàìjíríà rà orílẹ̀-èdè tí wọ́n láwọn lọ gbé epo wá wọ́n wá lépo táwọn gbé wá ọ̀dà toxic ni iye tí wọ́n fi wá fọ epo yẹn ó fẹ́ tó ìlọ́po 10 ní tí a fi rẹ̀ epo ẹ̀yin tẹ́ ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì ẹ bá mi share lecture yìí jìnnà ẹ share rẹ̀ 22 times ọba àmì ọ̀dà orí bò yín nígbà yẹn èló náà fi repo àwa di aládàáwò kàgbóró epo wa wọ́n lórílẹ̀-èdè tó ní epo àwa ń ra epo wọ́n ń ra epo níbòmíì ní 300 naira 500 naira kẹ́ ẹ wá rà lówó tán wọ́n kò tún dàbí kẹ́ ń tẹ́ ẹ rà kẹ́ ẹ tún bá ń bẹ̀. àwọn kan já tiwọn wálẹ̀ wọ́n ní 165 làwọn ń ta o wàláhì tó bá ìtẹ́rí sí i ní tó bá ń bẹ̀ ò lè tó half lítà tọ́ta fún lẹ́yìn ilé epo kan tó bẹ̀rẹ̀ pẹ̀lú bíìtì ní fẹ́ dárúkọ ẹ̀kọ́ mọ́ dìpò lówó ìjọba ìpínlẹ̀ ó yẹ appreciate ilé epo yẹn gbogbo ọjọ́ tẹ́pọ̀ bá wọn kò ní fowó lé mítà rẹ̀ ó dẹ̀ pé bẹ́ẹ̀ ọlọ́run ò bá wa bunlé epo náà lálùbáríkà àtàwọn tó ní nítorí náà ogun Russia tí ń bá Nàìjíríà jà nínú ní cost of living tó high ní ma ń yà mí lẹ́nu èló lẹni tí ń gba 20,000 naira 30,000 naira èló ló fẹ́ fi leaf lóṣù kan ọgbọ́n wo ni ó dá sí níbi tí Nàìjíríà bá dé owó mọ́tò ní àbówó epo àfi kíjọba dákun ká tètè wọ́nà bí cost of living yóò ṣe wálẹ̀ ara ní aráàlú wọ́n ń jí aráàlú gbé kò sépo kò síná kò sí security ìjọba tí ń bẹ lóde Ọlọ́run ràn yín lọ́wọ́ o ẹ tètè dìde àní ọ̀rọ̀ ọlọ́rọ̀ sóhun ní pọ̀bọ̀ ogun ológun sóhun ní padà o ìlàwùyà láwùsá àti mò ń bẹ̀ o má jẹ́ ń fẹsẹ̀ sí ilẹ̀ fẹnukọ́ kógun ológun máa di tèmi. kógun ológun máa di tèmi. kógun ológun máa di tèmi o. kógun ológun máa di tèmi. kógun ológun máa di tèmi. nínú ẹ̀sìn tó jẹ́ pé gbogbo ayé ní ìbá bá wa sìn ẹ̀sìn ìsìlámù ni. àmọ́ ǹjẹ́ wà àwọn tí wọ́n gbé dúró ṣé wà apá kan àwọn àfáà sọ́dá adébẹ̀ débi kí gbogbo ayé ọgbà pé àjọsẹ̀sìn ẹlòmíín mọ̀ pé ìsìláàmù dá ìwà táwọn apá kan àwọn olórí ẹlẹ́sìn wù ń ló lé ẹlòmíín kúrò ń bẹ̀. ẹnujọ́ mẹ́ta yìí wọ́n ń fa ọ̀rọ̀ kan lọ wọ́n ń fa á bọ̀ ogun ológun ní di ti mùsùlùmí lọ́pọ̀ gbà. kì í ṣe pé wọ́n ṣẹ̀ṣẹ̀ ń hágìw lórí ọ̀rọ̀ pé ǹjẹ́ ìrun pé 5 nínú kùránì kì í ṣe pé fresh topic. ọ̀rọ̀ yẹn ti bẹ̀rẹ̀ láti gba ayé àbàsí tọ́pìkì wá sí kan tí mo fẹ́ lò ní Ramadan ni nǹkan mẹ́jọ tí a fi ń yẹ̀yẹ́ Islam tó sì jẹ́ pé òdodo bẹ̀ làwọn èèyàn ò mọ̀ àmọ́ ńgbà tí wà ọ̀dà ẹ̀sìn lọ́dà yìí ìwà apá kan mùsùlùmí ló burú bí omi pàmò yìí bí wà apá kan kírísítẹ́nì náà ṣe burú títí babaláwo náà burú àmọ́ tí mùsùlùmí yìí ń fa ẹ̀sìn yìí sẹ́yìn ẹnìkan dìde ó ní ṣe ibo lọ́lọ́run ti pàṣẹ kẹ́ẹ̀kírun 5 nínú Kùránì bó ṣe wà látayébáyé nìyẹn ní 750 Christian era sí 1258 Christian era bí 1500 years ago ní argument yìí ti ń ṣẹlẹ̀ nínú ìjọba àbàsí àwọn ní ẹgbẹ́jọba kalẹ̀ wọ́n wá open náà bí Dubai ṣe ń ṣèjọba lẹ́nìí ẹjẹ́ àjọ jókòó gbogbo ẹlẹ́sìn ẹjẹ́ àjọ hágìw gbogbo ń tọ́ba rú wa lójú
wọ́n argue nínú nǹkan mẹ́tí argue nígbà yẹn tó lé ní 100 mo fẹ́ mú 8 wá nínú Ramadan lára arú ẹ wò ó kí ni díta fi ń dojú kọ Baitul Atiq ṣebí tẹ́lẹ̀tẹ́lẹ̀ Jerusalem là ń dojú kọ no kò rí bẹ́ẹ̀ Baitul Atiq náà la Nábì ń dojú kọ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ bẹ̀tà Nábì rántí pé àwọn ère òrìṣà ò tí kúrò ń bẹ̀ Jerusalem la Nábì dẹ̀ ti sọ fún wa yí pé mọ́sálásí 3 ló pàtàkì níwájú Ọlọ́run ìlú Jerusalem tìlú Mecca tìlú Medina títí tẹ̀rẹ̀ òrìṣà ò fi kúrò ń bẹ̀ Ọlọ́run a dojúkọ bí ìmọ̀jẹ́ a máa dojúkọ Jerusalem bá Nábì bá lè ṣe bẹ́ẹ̀ kí ni ń fàjà mùsùlùmí àtẹlẹ́sìn mo ń bọ̀ kí ni ń fàjà mùsùlùmí àtẹlẹ́sìn Christianity Ànábì wa dojúkọ ìlú Jerusalem nígbà tó wà nílùú Medina títí tí Amul Fati fi wá dé tó Ànábì fi wá rí ìlú Mẹ́kà wọ̀ ọwọ́ rí ìlú Mẹ́kà wọ̀ Ọlọ́run sí ìlú Mẹ́kà fún Ànábì wa bẹ̀ lọ́n pé ó ti tásìkò àti kó èrè kúrò ibi ìlà máa dojúkọ láti Medina la Ànábì ti bí Ọlọ́run láyà Kùránì ti wá pé ẹ máa dojúkọ bẹ́ẹ̀ ẹ máa dojúkọ Baitul Atiq Baitul Atiq ìdí 9 ńlá fi ń dojúkọ Baitul Atiq máa sọ yẹn nínú Ramadan aṣọ tí àwa mùsùlùmí ń lọ mọ́ra ní Arami kì í ṣe pé wọ́n fi kọ́pì olórìṣà bí wọ́n ṣe ń lo aṣọ mọ́ra láti gbà yá Ànábì Ibrahim nìyẹn 5000 years ago àmọ́ nígbà tí Ànábì ó dé ọba wọn tí wọ́n ń sòrìṣà lára Kaaba ìhòòhò ni wọ́n ń tàwa fi yípo lé Olúwa ẹ̀sìn Yorùbá ẹ̀sìn Odùduwà ọdún wo ló dé ná Ànábì ti kó láyé ńsìn 2000 years ago ọdún òrìṣà tí ń lọ́sọ̀ ọmọra Odùduwà bàbá wa lọ́sàkú Mẹ́kà lọ́sà wá sílẹ̀ Yorùbá ó túmọ̀ sí pé ní tí ò fẹ́ ṣe ní Mẹ́kà ẹni padà gbé wá bíbà ló ti di ní tí ń sásọ ọmọra mi ń takò ẹlẹ́sìn kankan bẹ̀tà láyé pọ̀ lórí ẹ̀ ẹ̀yin mùsùlùmí ayé Ọlọ́run sọ fún wa nínú Al-Qur'an Ọlọ́run ní wala tasubul ladina yad'una min dunillah wa yad'u fayasubullah udwan ẹ má ṣe máa bú àwọn tí wọ́n bá jẹ́ ẹlẹ́sìn mi ẹ̀yin mùsùlùmí ẹ má máa fẹ̀sìn mi ṣe yẹ̀yẹ́ àwọn náà tán báàkì láti wá fẹ̀sìn yín ṣe yẹ̀yẹ́ wọ́n á máa wá bú Ọlọ́run yín wọ́n á máa yẹ̀yẹ́ Ọlọ́run yín ẹ̀yin lẹ́sìn lẹ́sẹ̀ rẹ̀ ọ̀rọ̀ ń bọ̀ lórí ẹ̀ tó bá dínú Ramadan náà ọkọ láya ọ̀rọ̀ kàn yín ogun ológun mọ́jẹ́ òdì tiẹ̀ ó ní bọ́lọ̀ ń ṣe tó láyé akùnrin tí ó wà láyé náà ló ti wà láyé yìí gbogbo ń torí ọjẹ́ ìtọ́lọ̀ ń bá pín mẹ́ẹ̀ nínú ọkọ ó sì dúpẹ́ fọ́lọ́run kó o jókòó tọkọ rẹ̀ kí ló dé tó ń dig too much into his past tóbìnrin bá ti ń fẹ́ mọ past ọkọ ẹ̀ jù ẹ̀ tù kákàn yìí ni bákùnrin bá fẹ́ mọ past ìyàwó ẹ̀ jù ẹ̀ tù kákàn yìí ni wo díẹ̀ nínú past ìyàwó ẹ̀ má jogun ológun ẹni wọ́n ti jọ fẹ́ra wọn sẹ́yìn má jẹ́ ó di tiẹ̀ fàdá mẹ́ta wà lá fakudi máa ta wàlá yẹsìlò àìṣò ìlà bìdá. gbogbo ntọ́ bá ti lọ ẹjẹ́ ọ lọ ètò bá dé ni kò dì mú ayé ò lè wá interesting tí o bá sí past tí o sí present nínú ntọ́ gbọ́dọ̀ já sí nínú ogun ológun olóṣèlú Nàìjíríà bọ́ ọ bá gbọ́ pé olóṣèlú méjì ń jà tọ́ ọ bá bá wọn dá sí wàláhì orí rẹ̀ wọ́n ti parí ẹ̀ ìgbà mélòó lolóṣèlú Nàìjíríà fi parí ìjà bí ìjà kínní kan àtàṣẹ́wó ni bí tẹ̀ bá ti tún ṣiṣẹ́ lọ tó rówó aṣẹ́wó tún tẹ̀ra alẹ̀ ni ọwọ́ agbọ́ pé olóṣèlú méjì ń jà ní wọ́n á múra kankankankan wọ́n á parí ẹ̀ ń ṣe tẹ́nìkan onímọ̀ pé wọ́n tó jà rí ara àjà tó gbọ́dọ̀ bá wọn dá sí òun nìyẹn nítorí náà ọjọ́ ti lọ íńtánẹ́ẹ̀tì Fresh FM tí ò sí lẹ́ni lórí Facebook ó dá wàhálà alẹ́ díẹ̀ fún wa níjọ́ mẹ́jọ yóò mọ̀ wá á tuntun lẹ́kṣọ̀ yìí gbé dìde níbòmíì lórí àwọn lẹ́kṣọ̀ wa míì pẹ̀lú yọ̀ọ̀dá Ọlọ́run nítorí náà ogun ológun má jẹ́ kó di tiẹ̀ ogun ológun ṣọ́ra má jẹ́ kó di tiẹ̀ gbogbo ẹni tó kí mi fún ti birthday Akéògbà Gold ọmọ Akéògbà ẹrú mo dúpẹ́ fún yín ọ̀pọ̀ ọdún láṣẹ láyé àtẹ̀yìn náà o nínú ọlá nínú yìí nínú gbàgbọ́ nínú Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ yín Ramadan dé ẹ̀yin tẹ́ sponsor wa sí Ramadan wa Ramadan kóṣù kan ẹ dìde àsìkò ti tó láti sanwó Dr. Awa Ibrahim ẹ dìde Chief Joseph Tegbe ẹ dìde àtàwọn míì tí wọn tún fẹ́ join wọn ẹ dìde àsìkò ti sanwó tó láti sanwó wá sí Ramadan gbogbo ẹ̀yin tẹ́ ti gba public lecture àti ń fún yín date ẹ̀yin tí wá tẹ́ ń bẹ́ ń bàdàn tẹ́ mọ̀ ń pé wá sí lọ́dọọdún Èkó ti gba táìmù yín tán àfọ̀n tó bá tètè yọjú lókù ẹni fẹ́ ra lẹ̀ ẹni fẹ́ ra lé ẹ bá lè ṣe Akéògbà Gold ìjòwò pọ̀ ilẹ̀ wa tá à ń ṣe promo lọ́wọ́ lórí ẹ̀ ní Alápákó èyí tó jẹ́ acres of land ibẹ̀
we have over 1,000 acres of land 1.5 land tàtẹ́lẹ̀ ó ní gbogbo document tó yẹ kílẹ̀ ní àti jawalẹ̀ sí 850 ẹgẹ́ bíi promo eléyìí tó jẹ́lẹ̀ ilé kíkọ́ ńbẹ̀ tó face express ilẹ̀ oko yẹn náà face express ni ò ti lé kíkọ́ 600,000 naira per plot ọ̀pọ̀ yẹn náà ti bá wà rà tọ̀nà Ìbàdàn sí Ìṣẹ̀yìn buy 1 acre get 1 acre free 600,000 naira òní ti bẹ̀yẹn anílẹ̀ ní gbogbo ògbóró Ìbàdàn ìjọba Saudi ti announce lẹ́ni pé umrah ó wáyé ní Ramadan àwọn ó sì sí gbogbo ilẹ̀kùn lẹ́ni ẹni tí ò tí sanwó umrah Ramadan tètè bá wa dòwò pọ̀ ẹ mọ́ ọmọ yín wá sílé kéwú wa ọ̀fẹ́ ni ẹ mọ́ ọmọ yín wá sí skul wa ẹ̀kọ́ tó yanjú ni wọ́n ń kọ́ ń bẹ̀ ẹni ń wọ́kọ̀ ẹni ń wáyà ẹ mọ́ jẹ̀rà kálé ẹ text message ẹ̀yin tẹ̀ ń bẹ nílùú òkèrè WhatsApp nọ́mbà yẹn ní kẹ́ẹ̀lù 08057818180 bàbá mufti àgbà fún gbogbo ìlú Ìlọrin bàbá wa oníkìjìpá happy birthday to you ọ̀pọ̀ ọdún lẹ́sẹ̀ láyé o 08057818180 08035066122 08057818180 Ọlọ́run sọ wá jíjọ́ mẹ́jọ lọ subhana rabbika rabbil izzati amma yasifun wa salam ala al-mursalin walhamdulillahi rabbil alamin. ọ̀kan nu lecture tó ní mi lára jù ní tèmi kí ló dé tẹ́ pé wọ́n lè ṣe kó má ṣe mistake yàrá bá ti gbé nǹkan lọ. wọ́n ṣe mistake yàrá o. péèjì mi ló yẹ kó lò kí ló dé tó lọ lo personal kíní mi. àwa live èrò tó wà ń bẹ̀ èrò tó ń wé sá. wọ́n ṣe mistake sá.